no wonder tẹ́ ẹ fẹ́ kí Nàìjíríà kó pín tí mo pé gbogbo rádaràda yín ṣì ń kàn tí yín ó máa ṣí sáyé stupidity yín gbogbo ayé ló máa padà rí. Ìlọrin ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjọ náà ṣóhun rèé gbogbo ayé ti padà rí. Gbogbo ayé tó ń pariwo tẹ́ ẹ̀ ń gbé gbogbo ariwo tẹ́ ẹ̀ ń gbé Ìlọrin sókè tẹ́ ẹ̀ ń gbé ga tẹ́ ẹ̀ ń gbé sí orí tẹ́ ẹ̀ ń gbé sí gbá tẹ́ ẹ̀ ń gbé sáwo tẹ́ ẹ̀ fi ń jẹ́ kí gbogbo ayé máa rò wípé Ìlọrin tóbi ju bó ṣe yẹ lọ àbó ga ju bó ṣe yẹ lọ àbó ó wà unique ju bó ṣe yẹ lọ. Gbogbo àwọn Muslim brothers yín àti sisters yín tó wà ní gbogbo oríkìíríkìí ilẹ̀ kóòtù òjìrè ìyókù tó yàtọ̀ sí Ìlọrin gbogbo wọn ti padà rí wípé pàṣíwọ̀wọ̀ ní Ìlọrin. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Mr. Imam lórí ẹjọ́ tí wọ́n fúnra ra wọn níkọ̀ ọ̀rọ̀ yàrá wọn tí wọ́n jókòó tí wọ́n pè mí sí èmi àti Tani tí wọ́n wá lọ Alfufu mọ́ra Barrister Imam ẹ má gbàgbé orin yín tí mo máa ń kọ fún yín ṣe rí wípé orin yẹn ó fit yín gidi gan according to orin yẹn náà ni ẹ má ṣe ń ṣe orin yẹn ẹ ti gbàgbé tó ní ó tún fẹ́ padà dẹranko 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 orí tí ó jẹgún kì í gbọ́ bọ́ fún ládìyẹ kò ní gbà ó tún fẹ́ padà dàbí ẹran. Orin Àyìnlá ni ẹ̀yin gangan bẹ́ẹ̀ ni pé wọ́n ti wo súrà yín kó tó di wípé Àyìnlá kọ orin yẹn wọ́n rí yín tán. Orí tó máa jẹ igún bó tilẹ̀ jẹ́ wípé gbogbo wa mọ̀ wípé èèwọ̀ ni láti jẹ igún láti pa igún láti fi igún bọrí ṣùgbọ́n àwọn orí kan wà tó jẹ́ wípé kò sí bá a ṣe lè ṣe tó ó máa padà jẹgún tó bá dẹ̀ padà jẹgún ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ó máa padà ṣe ohun ó máa padà rí ohun tẹ́nìkan ò rí ni. Orin kan tún sọ wípé atẹnujẹ ò ní pa mí o ẹja lónìí bú ẹ ò fura o kìnìún lọba ẹranko nínú igbó ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ ẹni ò lọ́gbọ́n lórí lẹ ń sọ̀rọ̀ ẹni ò lọ́gbọ́n lórí àlè ayín ju bàbá yín lọ wàhálà wo lẹ ń kóra yín sí òkété lu kéèsì ọ̀nà wo lómi àbábọ́ lójú ọlọ́dẹ tó mu tó gbé iṣu iyán kaná òkété lu kéèsì ọ̀nà wo lómi àbábọ́ lójú ọlọ́dẹ tó mu tó gbé iṣu iyán kaná kò sí escape o fọmọ lórí tó bá rí wa fi no escape o kò sí escape náà ló bá ń sọ yìí. Fídíò tí èmi ti ṣe fún yín nígbà tí Tani wà ní detention òun lẹ lọ gbé àsórí tó máa padà jẹgún tẹ wá fi sùn mi tẹ wá lọ Alfufu mọ́ra yín Alfufu àti ìlè sọ torí kò tí ì fẹnu ara ẹ̀ wá sọ bóyá mọ̀ pa àbí kò mọ̀ pa a kàn rí pé wọn rí kóòtù ni. Tẹ bá fẹ́ ṣe rí ọkùnrin nǹkan tá a ṣe máa ń sọ pé ẹ̀yin Fúlàní alátọ̀tọ̀ ní yín ni alátọ̀tọ̀ sì rèé ní ilẹ̀ kóòtù òjìrè kò dáńtọ́ lọ́kùnrin ọkùnrin máa ń dúró tán tó bá fẹ́ ṣe nǹkan kan ó máa wà responsible ó máa take full responsibility fún nǹkan tó fẹ́ ṣe ni pé kíní yìí èmi ni mo fẹ́ ṣe kò nílò fún àǹfẹ́ ẹnìkan bójú and wá partner in crime. Ẹ̀yin lẹ́ẹ̀fẹ́ fi Tani lẹ̀ kí dẹ̀ nìdí ni wípé àbúrò yín kọ́lé lọ́wọ́ abunú èèyàn yín jíṣó tó bá yá wọn máa sọ wípé ọ̀rọ̀ tí mò ń sọ mo fi ń kó bá Tani sí mi bóyá èmi ni Tani bóyá Tani lè mi kò yé mi. Èèyàn tó bá ti rí sàkún yín á ti mọ̀ wípé sadist ni yín kò nílò kábọ̀ because ọjọ́ tí wọ́n parí ìjà ẹ̀yin náà lẹ́bọ́ síta tẹ́ ẹ pera yín lọ́kùnrin tẹ́ ẹ pera yín lọ́yà tẹ́ ẹ sọ wípé nǹkan tẹ́ ẹ fẹ́ ni kí Tani máa lọ sí ojúlé ká lẹ́yìn kọ̀ọ̀kan kó lọ máa dọ̀bálẹ̀ kó máa bẹ̀bẹ̀ kẹ́ máa ṣe fídíò a dẹ̀ sọ pé àní lè ṣe bẹ́ẹ̀ àwa ò fẹ́ kí Tani ṣe bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ láàrin ara yín nílé àkórí Tani tẹ́bi tá a máa bá sọ̀rọ̀ àwa lásán lórí social media láti fi sin nígbẹ́rẹ́ ìpàkọ́ ni pé tó bá lọ wọnú ilé yín tẹ́ bá lọ pè lólè ọṣẹ wo ló fẹ́ fi wẹ̀ mọ́ kó tó di wípé
bẹ́ẹ̀ ṣe come to conclusion láàrin ara yín pé kẹ́ kóra yín jọ sínú yàrá bí ọmọ yàsín kó dọ̀bálẹ̀ kó bẹ̀yìn tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣègùn tẹ́lẹ̀ ẹ fẹ́ nìyẹn ó dẹ̀ fún yín ṣùgbọ́n orí tó máa jẹ gúnugún kò ní í gbọ́ tó bá ti fún ládìyẹ báyìí ó máa yírùn ni bí ẹni kọ́lí gbé tí gbogbo èèyàn bá padà lọ wo fídíò yẹn wọ́n á rí wípé bitterness wà nínú ìgbésí ayé yín wà nínú soul yín Barrister US Imam pé inú yín ò dùn sí pé kọ́mọkùnrin yìí kó máa lọ ní àlàáfíà ara gbogbo ìbànújẹ́ yẹn is written all over your face ó ní oríṣiríṣi ọ̀rọ̀ pẹ́tì gbogbo nǹkan bóyá Tani Olohun gan notice kó tó ṣe wá pé orúkọ yín kó tó ṣe wá individually kó tó di pé you put a fake smile on your face you are bittered wọ́n pè yín sí ẹjọ́ bí kẹ́ wá bá àwọn ṣe kí ni ṣe onídùúró ní court bí ẹjọ́ ṣe di tiyín you are so unprofessional kò ṣe wà torí wípé à ń sọ̀rọ̀ lórí social media tí gbogbo ayé tó bá ń fọ́lò ọ̀rọ̀ yìí tí wọ́n bá rántí vividly mi ò dá orúkọ yín lórí page mi rí mi ò sọ̀rọ̀ yín rí US Imam until ọjọ́ tí mo ṣe ètò fún Labib Lágbàjì nígbà tí mo rí wípé níjọ́ kejì lẹ́yìn tí ìyá Tani Olohun ti rá bàbà tán lẹ́tún sọ wípé Labib Lágbàjì tó gbé Tani Olohun lọ sí kóòtù kò sẹ́ni tó máa rírú ẹ̀ tí ò ní sọ̀rọ̀ náà mo dẹ̀ sọ̀rọ̀ sí Labib nìyẹn wípé kò tá ń tọ́ lọ́kùnrin irú ọkùnrin wo nìyẹn tó bá jẹ́ ìyá tiẹ̀ ló ṣe bẹ́ẹ̀ ní dọ̀bálẹ̀ sọkùnrin ẹgbẹ́ ṣé inú ẹ̀ gan máa dùn sí bí tí ọ̀rọ̀ mi ò mọ bí ọ̀rọ̀ ṣe fo fẹ́ǹsì látọ̀dọ̀ Labib àdá sí ọ̀dọ̀ ẹ̀yin lọ́ọ̀yà Òkútagídé àǹkó àdá àgbẹnu yín sínú ọ̀rọ̀ yìí àbú yín àta sí yín gbọ́rúkọ yín lórí péèjì wa never ẹ̀yin fúnra ara yín lẹ fira yín sínú situation tí mo fi dá orúkọ yín lórí péèjì mi because lẹ́yìn tí mo ṣe fídíò yẹn tán fún Labib Lágbàjì lẹ lọ sórí Aláfọwọ́rá association ẹ ti gbàgbé lẹ lọ sórí péèjì ẹ tẹ lọ ń dá orúkọ mi bẹ̀ tẹ lọ ń sọ̀rọ̀ mi bẹ̀ ń pè èmi ò wú ọmọ èmi dúró sínú kíṣìn mò ń ṣe fídíò èmi abímọ máa wò èmi dúró nínú ilé ìdáná tó sọ wípé ọpọlọ ìyá ẹ ó dọ̀bálẹ̀ pé wọ́n ló máa straight ẹ̀ ó ti gbàgbé ẹ̀yin mùsùlùmí yìí ẹ̀yin fúlàní yìí ẹ máa ń fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ mùsùlùmí fúlàní yìí ẹ máa ń fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ má gbèsì ṣé rédíò àsọ̀rọ̀ má gbèsì lẹ́yìn ẹ̀yin máa sọ̀kù sórùlé ẹ wá sọ pé kó dákẹ́ ṣó nílé kú ni láì ṣe pé onílé ti kú ó sọ àdúrú ọ̀rọ̀ yẹn mo dẹ̀ padà gbọ́ bí mo ṣe gbọ́ náà nìyẹn mo dẹ̀ fún ẹ lésì ẹ jọ̀ọ́ US Imam 2 nìyẹn o gẹ́gẹ́ bí lọ́ọ̀yà tó jẹ́ torí tó bá jẹ́ ní ìlú tó dáa tó sọ pé o sùn mi nítorí pé mo sọ̀rọ̀ sí ẹ yẹn èmi náà wá sùn ẹ ká wá wo fídíò yẹn ká wo déètì ẹ sí fídíò èyí tí mo ṣe kájọ pé déètì yẹn yàtọ̀ síra wọn kí ló mú ẹ tó máa sọ̀rọ̀ sí mi tí mi ò dárúkọ ẹ lórí ètò tí mo sọ Labib Lágbàjì ò sùn mi o ìwọ ló fẹ́ sùn mi. now ó wá mú fídíò yẹn tí mo ti fi fún ẹ lésì láti 19 forógbómù gàrí ó wá mú bọ́ síta ẹ wá fẹ́ lọ fi sùn Tani Olohun bàbá ṣé nǹkan tí wọ́n kọ́ yín ní court of law ni àbí níbi ní school of law àbí wàlẹ̀ ṣe ń pè tẹ́ lọ tẹ́ fi sọ pé ẹ̀ ń celebrate 24 years àbí 20 kìíní kan year 13 practice ṣé dáadáa tẹ́ practice náà ni ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣòṣì bí ẹran tó ṣẹ́ ní wo ní years of practice so 25 years lẹ ti fi ṣe irú òṣì tẹ́ gbé síta tí gbogbo ayé ń rí 25 years lẹ ti fi ṣe irú òṣì yẹn ni wípé kẹ́ ẹ búyàn tẹ́niyàn ò sọ̀rọ̀ sí yín tẹ́niyàn ò ta sí yín of course we know pé lọ́ọ̀yà ni gbogbo yín and of course we would like to think that okay the way táwọn lọ́ọ̀yà yìí ṣe ń behave ó lè jẹ́ àwọn tó gbéṣẹ́ fún wọn ló fún wọn nírú go ahead yẹn. Not until when you cross the line not until ìgbà tẹ́ ẹ tó fi ẹnu sí nǹkan tí kẹ́ tó fi ẹnu sí nǹkan tí ò kàn yín not until tẹ́ tó mention irú àwa yẹn
tẹ́ bá wo fídíò tí mo ṣe fún yín lálákọ̀ọ́kọ́ I said it mo nígbà tẹ́ ti mention irú àwa ẹ̀ àwa máa fún yín ní èsì. Kégún wọlé kájá má gbó gbogbo ajá kọ́ ló lè gbà. Ẹ fẹ́ kí gbogbo ayé mọ̀ yín ni àwa náà máa dárúkọ yín. Ṣó ti yé yín? A máa ṣe kí ni? A máa dárúkọ yín tí kò sí nǹkan tí kò ní bá yín máa ṣe sí. Ẹ rí báwọn èèyàn ṣe ń fi yín ṣẹlẹ́yà tó ṣe ń fi yín ṣẹ̀sín lórí ọ̀rọ̀ ọmọ inú yín. Ọmọ tẹ́ ẹ lè bí tó bá yín pé bẹ́ẹ̀ ṣe ti délé ayé lọ ti ń bímọ gan ẹ̀ ti bírú Tani Olohun lọ́mọ. Wọ́n wá ń fi yín ṣẹlẹ́yà ẹ wá ń ṣẹ̀sín kiri ẹ wá dẹni ràlẹ̀ràlẹ̀ dé nǹkan ọ̀nù lẹ̀ nítorí àìmọ̀ wá wù yín. Nítorí bitterness tó kún gbèsè ayé yín. Torí orí yín tó fẹ́ jẹ gúnugún ni. Barrister US Imam. Wọ́n ṣe ń fi adìyẹ lọ̀ yín tó ń fa adìyẹ nù yín tó ń fa adìyẹ bẹ̀ yín. Ẹ máa yarí délẹ̀ náà ni ó dìgbà tẹ́ ẹ bá tó jẹgún. Ó dìgbà tẹ́ ẹ bá tó kàn dín nínú yọ̀. Ẹ rí wípé ẹ ti dín. Ṣé ilé ayé yìí náà lẹ́ ń gbé ṣá báwo lẹ ṣe ń rìn ládùúgbò yín? Àwọn tó wà ládùúgbò dẹ̀ ń rí yín. Fúlàní community lẹ máa gbé yẹn níbi táwọn tó ti ń ronú tọpọlọ wọn ti dorí kodò. Kọ̀sọ́ àwọn baba ńlá yín ṣe dúpọ̀ ọpọlọ wọn ṣe dọ̀bálẹ̀ ni. Bí táwọn èèyàn gidi bá ń ronú làwọn máa ń ronú sẹ́yìn ni. Ẹ wá ní Alfufu ó join àwọn tí ẹjọ́ conspire bímọ pọ̀ jókòó pọ̀ láti sue mi ní Nàìjíríà. Ẹ wá ń béèrè foolish question lọ́wọ́ Tani Olohun pé ó mọ̀ mí rí. Ṣé mo rí Tani Olohun rí láyé mi yàtọ̀ sórí social media? Ṣé máa sọ pé ẹ̀mọ̀ yẹn ni àbẹ̀kàn fẹ́ mọ̀ stupid? Gbogbo àwọn tó ń sọ̀rọ̀ Islam àbí gbogbo Fúlàní tó wà lórí social media lẹ ti mú rírí àbí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ Islam lórí social media lẹ ti rírí. If you never like nǹkan tó ń sọ lẹ máa face. If you never like nǹkan tó ń sọ you leave that page. So kéèyàn kan wá bá yín kó wá sọ fún yín pé Fúlàní kan tó wà lórí social media so definitely ẹ ti rírí. A lè bá yín sọ̀rọ̀ wípé Fúlàní tó wà lórí social media tó ṣe kíní brother yín ni ẹ bá wa pè bóyá èdè kan náà lẹ́jọ́ ń sọ ẹjọ́ máa gbọ́. Kì í ṣe pé ká lọ sùn yín fún nǹkan tó ṣe. Yes, ìgbà tí Tani Olohun ṣe nǹkan kan gbogbo wa rí. A dẹ̀ sọ wípé kò lè tó yẹn nítorí wípé bú mi kí n bú ẹni. Ìgbà tán bá fi wé ọ̀kà lọ́ máa fi ń san fún yàn. Ń tẹ́ ṣe lórí ilẹ̀ wa lẹ́ ń gbà tó bá ń ṣe pé òfin tí ò sí ni. Bí mo ṣe ń pe Alfufu ṣàkíyèsí Alfufu ìgbà tí mo kọ́kọ́ rí kíní yẹn pé o pè mí lẹ́jọ́ pé gbogbo yín ẹjọ́ conspire pè mí lẹ́jọ́ mo dákẹ́ ni mo fẹ́ wo ibi tọ́rọ̀ náà fẹ́ já sí. Wọ́n náà mọ̀ wípé èmi ò kí stress ara mi over nothing. Mo fẹ́ wo is this really true because kò tí ì yé mi mo fẹ́ access ọ̀rọ̀ yẹn dáadáa kí n process ẹ̀ lọ́pọlọ mi. Because to a normal human being tó ń ronú dáadáa bí èèyàn gidi kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run ló yọ ẹ́ pé kò rí bẹ́ẹ̀ Alfufu because lójú gbogbo èèyàn pátápátá a mọ̀ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀. Tani Olohun ta ló ń jẹ́ bẹ́ẹ̀ orí social media ló jẹ́ kí n mọ̀ Tani Olohun iṣẹ́ bí mi mo máa ń sọ time to that number. So ká wá sọ wípé gbogbo àwa tá sọ̀rọ̀ nípa Tani Olohun pátápátá àti nǹkan tẹ́ ṣe fún tàbú yín gbogbo wa pátápátá ni Tani Olohun máa jẹ́jọ́ wa. Ẹrù tí ọmọ ọlọ́mọ ò mọ̀dí ẹ fẹ́ dì í lé lórí. Ẹ wá ní kọ́mọ tí yín kó má jìyà ìmọ̀dí. Ọmọ kóòtù òjìrè ní Tani Olohun. Mùsùlùmí ẹgbẹ́ yín ó kọrin fún lọ́kùnrin lóbìnrin tó jẹ́ ọmọ kóòtù òjìrè. A fi ti gbọ̀n bọ̀bọ̀ tó kọrin Tani Olohun ẹ fi sí ilẹ̀ tó bá kú síbẹ̀ yóò lè wu ìsọni ní yóò máa dà ṣe bọ́ ọmọ kóòtù òjìrè. Ó tún forí sọ fún yín pé ṣé orí yín burú ni ṣe fẹ́ pa ni. Because panic ti wà everywhere pressure wà everywhere pé tí nǹkan bá ṣọmọkùnrin mọ́ yín lọ́wọ́ ẹrù kí oyin ẹ dáràn ẹ kú ẹgbẹ́ ẹ dáràn. Ọ̀tọ̀ lẹni tó sọ fún yín wípé ẹ máa ṣẹ̀sìn awọ́rò. Mélòó ni mo ti sọ? Kí ni mo sọ?
sọ̀rọ̀ ni tí mo sọ sọ̀rọ̀ lílé tí mo sọ èwo ló dùn yín bẹ́ẹ̀ us Imam ṣé eléyìí tí mo sọ wípé Barrister Olóbì tí mo sọ nípa Barrister Olóbì ipa ẹ̀yin lẹ̀ ń lo Barrister Olóbì against kéèsì wa a ti sọ pé àfẹ́ Barrister Olóbì mọ́ àwa oníṣẹ̀ṣe ti sọ pé àfẹ́ Barrister Olóbì mọ́ kó gbèjà Tani Olohun ní kóòtù ọ̀ràn ni nígbà tá a ti rí wípé ọwọ́ yín wọ́wọ́ professionalism ò ní láti ṣe pẹ̀lú religion tó bá ṣe pé ọpọlọ yín dorí kodò. A whole lawyer like you will be acting like a novice because religion ti báyé yín jẹ́. Because you don't even see it as, you know, being professional anymore. O ti gbé professionalism, o ti gbé sẹ́gbẹ̀ẹ́. In a place whereby law take full course, Barrister US Imam, ó yẹ kán revoke ìwé tẹ̀bí practice yẹn. Ó yẹ kán revoke ẹ̀, kò yẹ kẹ́ ní mọ́. Ó yẹ kẹ́ ẹ máa fi pìtàn pẹ́ ti jẹ́ lọ́yà ńgbà kan rí ni. Ṣé gbogbo dáadáa tẹ́ ṣe ni? No wonder you people don't want a healthy country. No wonder tẹ́ fẹ́ kí ìlú wa kó máa lọ bẹ́ẹ̀ yẹn. No wonder tẹ́ fẹ́ kí Nàìjíríà kó péye tí mo pé gbogbo dáadáa yín ṣí kọ́ǹtì yín ó máa ṣí sáyé. Stupidity yín gbogbo ayé ló máa padà rí. Ìlọrin ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjọ náà ṣóhun rèé. Gbogbo ayé ti padà rí. Gbogbo ayé tó ń pariwo tẹ́ ẹ bẹ́ ṣe gbogbo ariwo tẹ́ ẹ ń gbé Ìlọrin sókè tẹ́ ẹ ń gbé ta tẹ́ ẹ ń gbé sí orí tẹ́ ẹ ń gbé sí gbá tẹ́ ẹ ń gbé sáwo tẹ́ ẹ fi ń jẹ́ kí gbogbo ayé máa rò wípé Ìlọrin tóbi ju bó ṣe yẹ lọ àbó ga ju bó ṣe yẹ lọ àbó ó wà unique ju bó ṣe yẹ lọ. Gbogbo àwọn Muslim brothers yín àti sisters yín tó wà ní gbogbo oríkìíríkìí ilẹ̀ kóòtù òjìrè ìyókù tó yàtọ̀ sí Ìlọrin. Gbogbo wọn ti padà rí wípé pàṣíwọ̀wọ̀ ní Ìlọrin. Orúkọ Ìlọrin yẹn ti padà tẹ́mẹ́rẹ̀. Nípa àṣòṣì tẹ́ ń ṣe nìyẹn. Àṣẹ tẹ́rọ̀ tẹ́jẹ́ òun làwọn èèyàn fi ń pariwo tó fi ń rò wípé kàkàkà bú wọn ẹ jẹ́ ká kúkú máa praise wọn ká bàa lè avoid ìṣòro wọn issue tó máa fún yàn níjọ́ iwájú. Àṣẹ olóṣì ni àṣẹ oníwàhálà ni àṣẹ oníjàmú dàbò èèyàn ni. Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa fìtínà tẹ́ ẹ kó bo ara yín in the last few months ẹ̀yin gan mọ̀ kó ní fìtínà burúkú ni wọ́n bá pè yín ló ní fìtínà gan ó yẹ kẹ́ ẹ sọ pé kán bá yín wá nǹkan tó tún wọ́ọ̀sì ju fìtínà. Kì í ṣe ìlú jàgídíjàgan ìlú tó jẹ́ wípé ordinary one person fẹ́ lọ sí kóòtù ẹ̀dá ìkóra yín bí ọmọ yàtí bí sardine tẹ́ ń ṣòṣì bí ẹran aṣẹ́wó nínú court premises tẹ́ ń hó bí ẹ̀rọ ọlọ́gì. What is unique in that? What is respectful in that? What is to be respected pẹ̀lú gbogbo ìwà pẹ̀lú gbogbo ìṣesí tí ẹ ti fi hàn in the last few months? What is that? Bullying. Then bully àwọn èèyàn to silence. Is there anything to be respected in everything that you have showcased in the last few months? There's nothing. Absolutely nothing. Ìgbà yẹn gan ló ti wá pay attention àwọn èèyàn sí wípé something must be done. Something needs to be done. You cannot keep on keeping people silent. Is this how you have ruled and reigned on our people in Ilorin? They were very brutal gan on our people. You have been hard on them. Afẹ́fẹ́ ti fẹ́. Afẹ́fẹ́ ọ̀rọ̀ afẹ́fẹ́ nǹkan tẹ́ ṣe ó padà fẹ́ apàdà rí fún ìwádìí ẹ̀. Do you think we really care anymore? Nobody cares. Kò sẹ́nibody tó care mọ́ nípa kéèsì yìí ẹ rí pé àfi sọ́kàn mọ́ a ti rí yín bí èèyàn yẹpẹrẹ bí wèrè èèyàn. Ṣó ti yé yín? A ti rí wípé ẹ useless kan bí ọwọ́ òsì gan dájú yín lọ torí àwọn kan ṣì ń fọwọ́ òsì wọ́n fi ń kọ̀wé wọ́n fi ń jẹ wọ́n fi ń ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe ní ìgbésí ayé wọn dẹ̀ ń jẹ́ ní ire láyé ẹ useless. Láti padà rí gbogbo àpọ́nlé ọ̀hún náà fútù fẹ́ tẹ̀ òfò ló já sí odó ọgbọ́n odó ní ẹ ti rí. Torí ta bá tún sọ̀rọ̀ ní ìsìn wá ní Osatola òmòjú kó bọ́ta kó wá dé ìbú lọ tẹ́ ẹ̀ bá tọ́ mi mo ṣe máa sọ. Nítorí ó jọ mí lójú because
Alifulani ní ibi yìí lòun ti máa wá sùn mi òun dẹ̀ máa make sure pé wọ́n excommunicate expatiate expatriate àbí kí ló ń kọrin òyìnbó yẹn torí mi ò lọ léèwé ìyá òun ìyẹn ni mò ń dúró dè ojoojúmọ́ tí máa ti kọjá níwájú mailbox mi ni mò ń wò bóyá lẹ́tà tí wọ́n máa fi expatriate mi ṣe mo pé ìgbà tó yẹn pé orí Fúlàní ò pé bẹ́ẹ̀ ṣe ń ṣe òṣì kiri ní gbogbo Áfíríkà lẹ́rù pé máa ṣe òṣì dé Europe àwọn tó gbàgbára àwọn slave master yín tó gbàgbára lé yín lọ́wọ́ London gan ẹ̀ lè ṣòṣì láàrin wọn àfi mo ṣe lélẹ̀ ń ha agbanilójú ọmọ ìpọ̀n fòyọ́ ojú àtẹ̀kùn ṣe jọra wọn ó ṣe súnmọ́ra wọn èmi lẹ́lẹ́ fẹ́ bá jà come directly ẹ má máa ṣe màgòmágó ṣó ti yẹn talk to me directly ṣùgbọ́n kì í ṣe mi ní ta Barrister Imam fẹ́ bá jà torí sọ̀ǹdókò èèyàn ni ẹni tára òkè ń dùn tára òkè ń lọ ọ̀rọ̀ òkè ń dùn dáná náà gangan ló fẹ́ dáná náà ló fẹ́ dẹ̀yìn mọ́ orí tó máa jẹgún ni us ma dáná náà ló fẹ́ dẹ̀yìn mọ́ kí lọmọkùnrin yìí ṣe fún ẹ kó ló bá ń gbà ẹ kí nìkan tó ṣe fún ẹ tí ó yẹ pé nígbèsí ayé ẹ ò láyọ̀ inú ẹ ò dùn inú ìbànújẹ́ ló wà nítorí ọ̀rọ̀ ọmọkùnrin kí ló dé lórí ọ̀rọ̀ ọmọkùnrin ìyàsí lọ́ọ̀yà kó máa grant interview kó máa sọ wípé tẹ̀mí ẹ̀ bá bọ́ sọ́rọ̀ yìí kí ló dé táwọn bá wá pè é lórí lọ́ọ̀yà sórí ọ̀rọ̀ yìí ńkọ́ tó máa lọ kú sí ni ẹni sì rí nǹkan he ní ẹ ẹni rí nǹkan he ní ẹ tó bá jẹ́ pé kì í ṣèwọ ni wọ́n lò as lọ́ọ̀yà tó jẹ́ pé ẹlòmíì ni wọ́n lò as lọ́ọ̀yà tó máa tún kú lé lórí ni nígbà tí wọ́n rí iṣẹ́ lọ́ọ̀yà gbà pé kó o lọ jẹ́jọ́ fún nǹkan kan tó wá fẹ́ kú di àwọn gangan tó ní ẹjọ́ kí ni kàn ṣe jọ àwọn gangan tí wọ́n pè é pé kó bá wọn sùn ẹ̀ kí ni káwọn yẹn lọ ṣe tó rọ́rọ̀ ẹ̀ ò yé mi us ma ọ̀rọ̀ ẹ̀ kò yé mi ẹ̀ẹ́dẹ̀ fúnra yín respect díẹ̀ kẹ́yìn ṣe lágbàlagbà kiri torí bí mi ṣe ń wò yìí kò tí ì tán nínú ẹ̀ o ṣì wọ́n ti sọ fún ẹ pé kó tún lọ sùn ẹ̀ níbò mi kó lọ sánà dakọ̀tù mú mọ́ kó ṣì máa lọ sánà dakọ̀tù ó fẹ́ kán close case yẹn ó ṣàǹdùn ọrùn ẹ nínú ni ó ṣàfẹ́ ba ayé ẹ ṣàfẹ́ kó tí ẹ yé mi bí ìgbà tó yẹ pé tó bá fi tanú lọ́hùn lẹ̀ kó máa lọ tẹ bá close gbogbo case yẹn ayé ẹ máa pin o ò lè ṣoríire láyé àwọn ọmọ ẹ gan wọn lè rí bá ti ṣe wọn lè jọ́nà gbégbà because your life is tied to this case. Do you think I care? Okay, tó bá mú tanú lọ́hùn tó mú dání ṣé mi ò ní sùn bí ni èmi ò mọ̀ because wọ́n ṣe èmi ló fẹ́ bájà ọmọkùnrin yẹn ló fẹ́ bájà àti ìgbà tá ẹ ti mú ṣó dí oorun mi kù ní nígbà náà tẹ mọ̀. Do you think I'm the only one tó ń pariwo kiri lórí social media? There are lots of people tí wọ́n ń wò yín àwọn mùsùlùmí ẹgbẹ́ yín gan ń ṣépè fún yín àwọn mùsùlùmí ẹgbẹ́ yín wọ́n ń ṣépè fún yín inú wọn bàjẹ́ torí gbogbo àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé táwọn náà ń bá pàdé láàrin àwọn èèyàn pé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin wèrè èèyàn yẹn ló dúkọ ẹ̀yin tẹ́ ní forgiveness ẹ̀yin tẹ́ ṣègbà ẹ̀yin tẹ́ oríṣiríṣi etí wọn ti kún etí wọn ó ti kún. You don't really care about Islam. You only care about your bitterness through Fulani to a Yoruba person. You don't care about Islam because if you care about Islam wàá rí damage tí ọ̀rọ̀ yìí ti ṣe sí Islam ìyẹn gan lásán ló máa fi calm down but you don't care. You don't care. Fulani ti mú Yorùbá ni kò sí dédé bèbè ẹ̀wọ̀n kò sí dédé bèbè destruction irọ́ kẹ̀ ló pa irọ́ ló pa torí ọmọ ọlọ́mọ kò bá ẹ wí rí kò dárúkọ us Imam nínú fídíò ẹ̀ rí kò mú ẹ rí kó tó di wípé wọ́n gbé ẹ pé ó yá kó wá dájọ́ ẹ̀ against ẹ kò mú ẹ rí ta ló mọ̀ kò lu ẹ lọ́jọ́ ta ló mọ̀ ẹ. Èmi àti Alifulani lájọ ń sọ̀rọ̀ tí Alifulani bá fẹ́ sùn mi kó wá visa kó wá síbí tó bá sùn mi mo wà obliged mo wà obligated obligatory kí n lọ sí court kí n lọ pàdé ẹ̀ tó bá sùn mi lọ sí court tí ìwé ẹ̀ bá dé wá bá mi lé of course ìjọ tí wọ́n kọ sí pinni yẹn èmi ni màá kọ́kọ́ kó tó débẹ̀ mo ti débẹ̀ torí bí iye òfin ṣiṣẹ́ and iná mi ń fẹ́ bẹ́ẹ̀ ṣe máa ṣe òṣì nílùú yìí yẹn ṣó ti yẹ
kò mí ní pé torí wípé òun ló kọ́kọ́ ṣáájú sùn mí sí court tàbí òun ló kọ́kọ́ ṣáájú lọ ọlọ́pàá fún mi ẹjọ́ yẹn máa wá in his own what's it called favour. wọ́n máa dá bó ṣe yẹ kó rí yẹn oníkálukú á gbé evidence ẹ̀lẹ̀ oníkálukú á sọ ìdí tó fi yẹ kó rí bẹ́ẹ̀ oníkálukú á fight then àwa rí bí ẹjọ́ ṣe máa lọ. òun náà lè ṣerú ẹ̀ toró mọ̀ pé òun sùn wọn náà nìyẹn toró mọ̀ pé gbogbo òṣì tẹ́ ẹ̀ ṣe ń bẹ̀ yẹn ẹ̀ lè ṣe ń bì. Barrister Yeye máa ẹ ṣọ́ra yín o tẹ́ bá fẹ́ bá Tani Olohun jà ẹ ṣe ẹ ti ẹ gbìyànjú bá tẹ ẹ mọ̀ pé alátọ̀tọ̀ ni ẹ kì í ṣọkùnrin ló táńtọ́ tó ti yẹ yín ẹ gbìyànjú náà díẹ̀ ẹ mọ olùkọ́ yín tán wò pé bẹ́ẹ̀ ọkùnrin nìyí ẹ ló bẹ́ ṣe rí yẹn ẹ̀yin náà ẹ gbìyànjú kẹ́ bọ́ta with your full chest pé Tani Olohun èmi ni mi ò fẹ́ fi ẹ́ lẹ̀ o Tani Olohun èmi mo fẹ́ bá iṣẹ́ jọ Tani Olohun o in fact ìgbà tó kúrò nínú bí yìí the way táwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ sí the way táwọn èèyàn ṣe sáré ṣùgbọ́n ẹ̀ the way táwọn èèyàn ṣe ṣe nǹkan fún ẹ ló ń bí mi nínú. Come out with your full chest ẹ má máa look around máa wá nǹkan tẹ̀lé because nínú àwọn fídíò yín kan ẹ ti sọ rí ẹ ti sọ wípé táwọn oníbàárà yín bá sọ wípé kẹ́ close case yẹn ní ẹ̀ nígbàfẹ́ ẹ náà máa ṣí case upon case ẹ ní kò ní bọ́m̀bẹ̀. Yes ma'am, that is what you said. Any case upon case ẹ ti ní kò ní bọ́m̀bẹ̀ ẹ ní ẹ máa bá kanlẹ̀kanlẹ̀ ní rọ́kẹ̀ ni ẹ máa wulẹ̀ bára yín tọmọtọmọ tajàtajà tí gbogbo bí tó léwédé tó ta gbòǹgbòdè ló máa bára ẹ kanlẹ̀kanlẹ̀ torí kò lè tó yẹn ó ti bẹ̀bẹ̀ ó ti dọ̀bálẹ̀ orí tó máa jẹgún ni ẹ kò ní gbọ́ tó bá ti fún ẹ ládìyẹ ó máa yín ìgbẹ́ tó ní kọ́ọ̀lì ni. sí o àwọn èèyàn máa sọ wípé nítorí nǹkan tó ń sọ lórí social media ló fà á o irọ́ ni kò ṣe nǹkan tó ń sọ lórí social media they are just bitter soul because bẹ́ẹ̀ wà náà ṣe ń react lórí social media làwọn tí yín tẹ́ ẹjọ́ pé ẹ jẹ́ mùsùlùmí àti fúlàní àdàmọ̀dì tí àwọn yorùbá torí wọn ò pé kọ̀ọ̀kan tí wọn ò lè differentiate tí yorùbá àti fúlàní bá ń sọ̀rọ̀ lẹ́nu. When somebody speaks with much hatred about your origin, anyone can originate from where you originate from. That person is either 100% not from you or ẹ̀jẹ̀ ti wà mixed. Those two things. You send it to my hate with passion. Everything that concerns Orísun. You see? They can do away with it, but not destroy it. Not, demarket it. Gbógunti to the extent of saying you even want to lose your life for, eating what is yours. But what kò sí bó ṣe lè rìn kórí. O lè sọ pé ìyá ẹ̀kọ́ ló bí ẹ mọ́, o lè sọ pé bàbá ẹ̀kọ́ ló bí ẹ mọ́. Bó o fẹ́ fẹ̀mí ẹ̀ dì. To prove nǹkan tí o ṣe prove. Yes ma'am. Tẹ́ ẹ bá ti fẹ́ kí n dá sí ọ̀rọ̀ yín má dá sọ̀rọ̀ mi. Orí nísìn nígbà polongo mi tó ló sún èmi àtànà náà àwọn èmi ò ní bí followers tó lè tó yẹn bẹ́ẹ̀ long trooping on the daily basis. Gbogbo tẹ́ ń pọ́nlé ní Ìlọrin gbogbo ẹ̀ làwọn èèyàn ti yàmàyà kà fún yín tó fi dórí ẹ̀mí àyín ló ti sọ fún yín pé baálẹ̀ ilẹ̀ Yorùbá gan ó tún máa pe ẹ̀mí àyín ránṣẹ́ ni tàbí gúdù mọ́ fàdà ẹ̀kọ́ má lọ. Tàbí gúdù mọ́ fàdà ẹ̀kọ́ má lọ. The more tẹ ṣe ń ṣòṣì ló ṣe máa ṣe yín sí i. Bó fẹ́ sí Tani Olohun sílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn tó ní court case wọn ò rán iṣẹ́ mọ́ ó wulẹ̀ fẹ́ para ẹ̀. Ó wulẹ̀ fẹ́ para ẹ̀. Òun wò wípé gbogbo owó tó fún Tani Olohun gbogbo ìdùnnú tí Tani Olohun bá pàdé lẹ́yìn tẹ́ fìyà jẹ tán táwọn èèyàn sọ pé wo orí ẹ̀ ò kì í ṣorí ìyá ó yàgbà tó tún fún mọ́tò. Pẹ̀lú gbogbo òṣì tó ti ń ṣe látijọ́ ọjọ́ yìí ò rí kankan ṣe. Ó padà dàbí ẹni tó yẹ kán jẹun tọkọ wá fọwọ́ nù lára rẹ̀. Kò sẹ́ni tó ń look down on you. But èèyàn á máa ṣe irú ìwà báyìí abẹ́gbẹ́ pé kò lè bẹ́gbẹ́ pé you are full of bitterness. Sórí nǹkan tó o bá give nǹkan tó o bá fún kí ló ti ń porúkọ ẹ̀ mother health nǹkan tó o bá fún energy tó bá gbé jáde ló máa fún ẹ padà.
It is what you give. You give so much bitterness. You give so much unhappiness. You give so much, sadist. You give so much, àwọn nǹkan tó ń hùs jáde nínú energy ara ẹ is negative. Báwo ló ṣe fẹ́ rí? O ò lè pass, o ò lè fail, o ò lè kúrò class. Bó ṣe máa ń rí nìyẹn. Try to be happy more often. Try to let go. Try to be free. Try kọ́kọ́ ẹ gbogbo àwọn ọ̀rọ̀ tí ò ń ṣe tiẹ̀ tó kó sáyà gbogbo ẹrù ẹlẹ́rù tó gbé kárí. Ó dàbí orin Àyìnlá Ọmọwúrà. Ó ní ẹrù ẹlẹ́rù ló ń gbé kárí. Wọ́n á fa tì wọ́n lọ́wọ́ gẹ̀ǹgẹ̀rẹ̀ kórí fún wọn. Ohun tí ẹ bá rò àjẹ́ tí wọn ẹ gbọ́ pé wọ́n jólúmọ̀ ẹ̀ gbárí láyé. Kí ló dé? Ayé ò lé ọ̀bẹ òun. Ilé ayé yìí, afọwọ́bàfilẹ̀ ni. Tó bá ti kú ó ti tán nìyẹn. Ó ti tán nìyẹn. Nígbà tó bá kú tán, whatever tó bá sọ pé ó lọ sí jáàna ọmọ ẹ̀, àlùjọ náà ẹ̀, ó wà tí àlà ẹ̀ lè jọ mọ̀ yẹn. Bó tí orí bá ṣe wà ní ayé yìí, ilé ayé yìí itself is complex. Whatever you sow, you reap. Try to be more happy more often. Àwọn excessive load tó wà lórí okùn àyà tó ń ṣe é bí pé kò kú di yẹn, tó bá reduce ẹ̀, ayé ẹ̀ á tún rọrùn jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ní bó ṣe ń ṣe nìyẹn, gbogbo court case kan jà fún Islam ló bá ṣe láyé ẹ, bí kò pààyàn, bí káyé ẹ nìyẹn bàjẹ́ sínú prison, kò rán lẹ́wọ̀n gbére kó má padà wá mọ́, kó lejú kókó bí adófùrọ̀. Ìyẹn nìkan lo expert sí, ó wá ń give negativity, ó ń give bí káyé èèyàn bàjẹ́, bí káyé èèyàn bàjẹ́, bí káyé èèyàn bàjẹ́ ló máa ń ṣe, ó dẹ̀ fẹ́ káyé ẹ dáa. Àbí táwọn ọmọ ẹ, bó ló ti fẹ́ rí? Níbo ló ti fẹ́ rí? Gbogbo tiẹ̀ ni wípé káyé tó bá gba kéèsì against èèyàn, o máa wá ṣe ju tí ẹni tó pè ẹ́ lẹ́jọ́, o máa ṣe ju tó fẹ́ lọ. Táyé ẹni tó gba kéèsì against ẹ̀yẹn ò bá tí ì bàjẹ́, bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe ìwọ ló wà against o, kò ṣe nǹkan kan fún ẹ o. Oníbàárà ẹ ló ṣe nǹkan fún un. Bó oníbàárà ẹ bá sọ pé láò ti tọ́, wọ́n wá sọ pé rárá o, àfi kó rọ lẹ́wọ̀n, àfi kó kú síbẹ̀, àfi ká yí ẹ pin. Ó dẹ̀ fẹ́ káwọn ọmọ ẹ máa jáde, káwọn náà máa rí goodness of this earth. Ó dẹ̀ fẹ́ káwọn ọmọ ẹ jáde nínú ilé, kán lọ síbi tí ò ní síbẹ̀, tí àwọn ò ní síbẹ̀. Ó dẹ̀ fẹ́ káwọn náà bójú rere èèyàn àtọlọ́run pàdé. Ó fẹ́ káwọn ọmọ ẹ gan ṣe àṣìṣe sí èèyàn, káwọn gan mórí bọ́m̀bẹ̀, àwọn gan náà ò ní mórí bọ́m̀bẹ̀. Kì í ṣe pé torí bàbá wọn bí o bá ọpá, bó o bá bù lẹ́sẹ̀, bó o bá yí ẹ̀jẹ̀ ni. Báyé tí wọ́n náà ṣe máa rí rádaràda ni. Àfi tí o bá associate àbí wà ló ṣe pé má jẹ́ nípa òyìnbó pé tó o bá associate pẹ̀lú gbogbo rádaràda tó ṣe nínú àwọn ọmọ ẹ̀. Torí àgbọ̀dọ̀ tó ṣe pé fáwọn yẹn náà. Torí ọmọ mi wà tó yẹ pé inú kòkò dúdú báyìí lẹ́kọ̀ọ́ funfun mi ti máa ń jáde. Ẹ má fi ìwà yín pa yí àwọn ọmọ jẹ́. Ẹ yé fi ìwà yín kẹ́ fi ba yí àwọn ọmọ jẹ́. Torí àgbà tó rò fọ́ọ̀kà ni. Tó bá pẹ́ tó ti ń rò fẹ́ lòmíì jẹ, ọmọ ẹ̀ á jẹ́ ń bẹ̀ bó ti ẹ̀jú kéńkéné lọ. Bí ò ní jẹ púpọ̀, ó depend lórí ìwà ọmọ gan fúnra ẹ̀. But pé kó má jẹ́ ń bẹ̀ yẹn rọ ni, á bá pàdé wọ́n wé ọ̀dà. Nítorí ti gbàgbé kí ni mo lecture fún, mo ti gbàgbé pé sọ̀ǹdókò èèyàn lẹ́yìn Fúlàní. Ọmọ yìí kò bá àṣẹ orí burúkú gan kò kàn yín. Torí tó bá tẹ bá ti bí wọ́n lẹ̀ báyìí náà tí ilẹ̀ tí ń tì wọ́n ságbó ìgboro ayé, kọ́ lọ ṣòṣì bọ́ wọn bá pa wọ́n síbẹ̀, àlọ́ lámilámi nìyẹn. Nítorí ẹ máa ń bímọ bí ẹlẹ́dẹ̀, ni máa ń bímọ bí ikán. Ẹ máa bí rádaràda sílẹ̀. Mo ti gbàgbé sọ̀ǹdókò èèyàn ni, nítorí pé èèyàn ni mo advice ni mo fẹ́ràn kó. Torí ẹ̀ náà ni o ṣe ń gba àwọn ìwà tó ń wà yìí, kó ń wù yìí, ó lè jọ mí lójú. Barrister US máa Tani Olohun kì í ṣe Osatola. You cannot use Tani Olohun to silence me, because it's not only me that I'm talking. And as much as you keep on doing your rubbish, people will keep on talking. Somebody like me will keep on talking. I will talk. Because you cannot do more than a church rat. Níbi tá a bá dé. Ẹ ti fi wọ́ sí yín, ẹ ti fi hàn wá, kí ló tún kù? Kí ló tún kù tẹ́ fẹ́ ṣe? Ṣé o mọ̀ pé téèyàn bá ń bá èèyàn jà, èèyàn kì í go all out ni. Èèyàn kì í lọ pẹ̀lú full force. A máa mú jáde déédéé. Irú mo yín sọ fún yín pé ẹ tí ì rí nǹkan kan, aṣẹ̀fẹ̀ mọ́wọ́ sápò ni. Àti èèyàn mú gidi gangan jáde. But ẹ̀yin tẹ́ ẹ fẹ́ bá Tani Olohun jà lásán nìkan láàrin gbogbo oníṣẹ̀ṣe, ẹ jẹ̀ bọ́ síta with full force tógún lẹ́fi bá wa jà. Ṣé mi ò sọ wípé àtòníṣẹ̀ṣe lọ́jọ́ ń jà ni?
àwọn wèrè náà àwọn mùsùlùmí wọ́n sá jágbajàgba ogun ni tí lọ́ọ̀yà bá wọnú kọ́ọ̀tù gbogbo ẹ̀kọ́ là ń sọ lórí social media lórí social tí lọ́ọ̀yà bá wọnú kọ́ọ̀tù báyìí ẹ̀rù tó máa wà lára lọ́ọ̀yà gan láti dìfẹ́ǹdì Tani Olohun gan ẹ̀ ẹ̀yìn gan máa mọ̀ pé láàárín interview kan la rí wípé lọ́ọ̀yà Tani Olohun kan gan ó fẹ́ẹ́ lè bú sẹ́kún níbi táyé eyín bàjẹ́ dé pẹ̀lú oògùn àwọn ẹgbẹ̀jì olóògùn kà èyí tẹ́ máa mú sápò èyí tẹ́ máa mú síra tẹ́ máa gbé mi tẹ́ máa ṣe àwọn bàbá yín kò ṣì tí wọ́n máa kú dànù tó ń gbé tó ń jókòó sínú ilé tán náà wọn kì í rí sọ́mọ òṣì yẹn nínú Ìlọrin yẹn àwọn náà máa jókòó sínú wọn máa sàṣàkúsà orí ẹ̀ náà máa kú sí àwa la máa padà jàkàrà wọn àdàbí tó bá yẹ wípé kì í ṣe lórí ẹ̀tọ́ làwà àdàbí tí ò bá ń ṣe pé orí ẹ̀tọ́ làwà nìkan lókun tó bá yẹ pé orí ẹ̀tọ́ làwà àwa la máa padà jàkàrà gbogbo yín sórí Ìlọrin yẹn if it's as good as taking back gbogbo ẹ̀yin mùsùlùmí Fúlàní ìlú Ìlọrin tẹ máa ń ṣòṣì lórí péjì mi ẹ jẹ́ kó rí yín pé o èmi nìkan kọ́ ni mò ń sọ pé àmàgbà Ìlọrin padà gbogbo àwa ọmọ kóòtù òjìrì ojúlówó ọmọ ni kì í ṣe àwọn mixed blood ẹ̀yin Fúlàní tẹ máa jẹ́ orúkọ Yorùbá tó yẹ pé òṣì ti ba ayé yín jẹ́ tẹ́ ń jẹ́ orúkọ wa tẹ tún ṣòṣì tẹ tún dalẹ̀ ilẹ̀ wa ilẹ̀ máa dà yín. This is OĽUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.